Ekale as presenting Bawa. This is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Oh yeah, Kọ́pù Yusuf Adépọ̀jù àti kún báyìí o. Àfáà Yusuf Adépọ̀jù, èyí kọ́ ló ti ń fẹnu já wáyà. Ojoojúmọ́ wà ní Jésù jẹ́ àgbàdo, Jésù olè ni, Jésù this that, Jésù that. Tó bá dé bẹ̀rẹ̀ pẹ̀lú yín sìn, àwọn èèyàn ni wọ́n ń bú Muhammed. Èmi ò mọ rúùlù tá wà. Tí Yusuf Adépọ̀jù máa lẹ́ fọ́ńtírì láti máa fi ọlọ́pàá arrest àwọn èèyàn. Èmi ò mọ bóyá àwọn ọlọ́pàá yìí bóyá wọ́n ṣiṣẹ́ pẹ̀lú Yusuf Adépọ̀jù ni. This is openly wàá fẹ́nu sọ nínú microphone. Kí ló kàn ẹ́ pẹ̀lú Jésù? Ṣèbí Muslim yẹn kí ló tó ń dá wàhálà lẹ̀ tó máa dájà ìsìnlẹ̀ Nàìjíríà? Ìlú Nàìjíríà náà ló fi àyè gba gbogbo nọ́nsẹ̀nsì. Èmi ò mọ kéèyàn máa blasphemy tó bá yẹ pé èèyàn kan ló bú Muhammed báyìí gbogbo àwọn Muslim tó kú pátápátá. Wọ́n á kéyìn sókè wọ́n á bẹ̀rẹ̀ sí ṣe bálabàla lórí íńtánẹ́ẹ̀tì. Náà ṣọ́fẹ́ ní wọn ò rí Yusuf Adépọ̀jù kò sẹ́ni tó máa pè é sí caution pé kí ló kàn ẹ́ pẹ̀lú ẹ̀sìn wọn, kí ló kàn ẹ́ pẹ̀lú Jésù nìkan ló mú kẹ́tẹ́kẹ́tẹ́ wá, kí ló kàn ẹ́ pẹ̀lú Jésù nìkan ló mú àgùntàn wá, ó jẹ́ àgbàdo, kí ni problem ẹ pẹ̀lú yẹn? Have you ever seen any other Christian preacher tó bẹ̀rẹ̀ sí ní kíní kan ṣe Muhammed kíní kan ṣe Muhammed lóhùn tí ìgbà tẹ́ lọ tọ́jú àwọn ọmọ olóríṣà táwọn ọmọ olóríṣà á dìde sí i? Bàbá takú ti Jésù wá ti yarí pátápátá báyìí o. Ẹjọ́ eléyìí wọn ní part 1 ní ẹgbọ́ àṣírí tán tú nípa Muhammed. Alhaji ẹ̀yin náà ẹ ṣe àwọn kan tẹ́yìn gan mọ̀ wípé ẹ ṣe àwọn kan tí mo dẹ̀ fẹ́ kí ẹ jọ nítorí Ọlọ́run torí ànábì Muhammed sallallahu alayhi wa sallam bóyá kẹ́ jáde ní o bóyá bẹ́ẹ̀ náà máa sọ wípé kò rí báyìí o báyìí ló ṣe rí kí ni kankan tẹ́ ṣe kí tó sọ nǹkan tẹ́ ṣe ni wípé àwọn kan máa ń pè mí wọ́n máa ní Pópóọlá o jáde alábòsí ni ẹ́ wọ́n máa ń pè mí fún un kódà ọ̀rọ̀ yín gan tí mo fẹ́ sọ yìí wọ́n ti pè mí fún un wípé alábòsí ni mí mò ń ṣàbòsí Ọlọ́run dẹ̀ mi ò ṣàbòsí kí lè ṣẹ́yìn tẹ́ ṣiṣẹ́ wọn ni wípé ọ̀rọ̀ kan tẹ́ ẹ sọ níbi program pé Jésù wọnú igbó ó lọ jí àgbàdo ká àwọn kan sì tún sọ fún mi níjọ́ Sunday tó kọjá wípé kí mọ́lámù jáde kó sọ pé Jésù wọ inú igbó ó sì má kàn lórí TikTok mi dárúkọ máa yẹn ó máa ń sọ gbogbo tó bá ti dé ní pé mọ́lámù Yusuf yẹn ó yẹ kẹ́tì mọ́ máa yẹn London ló wà. Bíbélì ló fi àbùkù kan Jésù àbùkù yẹn àwọn ò lè gbà á kékeré ni ọ̀rọ̀ olè kékeré ni ọ̀rọ̀ kó jalè ajá tẹlifíṣàn yìí ẹni kí wọ́n lọ yọ wá fún yín kán gbé sẹ́yìn mọ́tò wọ́n sì wáá yọ wọ́n sì gbé sẹ́yìn mọ́tò. láì má sọ fún nílé. sọ fún nílé o. àti jalè nìyẹn. àti jí kò nìkan gbé. wọ́n fi ẹ̀sùn olè kan Jésù. àwọn ọ̀fẹ́ àsìgbà wọ́n ní Jésù pé màmá ẹ̀ ní woman wọ́n kọ́ sínú Bíbélì ìyá tó bíyàn ló kéèyàn pè ní arábìnrin ọmọ burúkú ni ó pè yẹn. rere sí gbogbo ènìyàn mo kí gbogbo ojú gbogbo ọkàn gbogbo ènìyàn níbi gbogbo tó rí mi wò mo kí yín pé lórúkọ Ọlọ́run alààyè lórúkọ Jésù Kristi òní jẹ́ òpin ọjọ́ rẹ láyé oṣù kẹrin ló ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ tó fẹ́ parí lórúkọ Jésù ẹ̀mí ẹ̀ ò ní parí iṣẹ́ lórúkọ Jésù kò ní pin o ẹ̀mí ọmọ ò ní pin tìyàwó ò ní pin ilẹ̀ Yorùbá Ọlọ́run yóò gbà wá lọ́wọ́ àwọn ẹni bí ẹni ìkà àwọn kẹ́ni mọ́mọ́ ní àwọn afẹ̀sìnbáyé jẹ́ Ọlọ́run yóò gbà wá lọ́wọ́ wọn mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí pé yóò dára fún wa bẹ́ẹ̀ ló máa rí in Jesus mighty name. ẹ jọ̀ọ́ gbogbo wa la rí fídíò tí mo fi hàn ṣáájú yìí mo pè ní ẹlẹ́mọ̀sọ́ àlùfáà ẹlẹ́mọ̀sọ́ tó ń pa kúkúrú tó ń pa gúngùn Alhaji ẹlẹ́mọ̀sọ́ tí kò rán àwọn àáfàá tiẹ̀ ní Mẹ́kà àfi ẹ̀wọ̀n ló rán gbogbo wọn ẹlẹ́mọ̀sọ́ máa nìṣó níwájú ògbórí ẹlẹ́mọ̀sọ́ ń bọ̀ lẹ́yìn ẹ wí fún ehoro kọ́ máa sáré nìṣó àjà ọ̀dẹ ń bọ̀ Kristẹni kò lẹ́nìkankan rán lọ sí ẹ̀wọ̀n tàbí ní ẹjọ́ Kristẹni ò dẹ̀bẹ̀ màmá Alhaja pìrìsẹ́ńtà àbí kí la ó pè wọ́n màmá kò sẹ́ni tó bẹ́ẹ̀ pé kó bá ní bá ẹlẹ́mọ̀sọ́ sọ̀rọ̀ tí wọ́n bá pè yín ní alábòsí ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín Alhaja
ẹni tó pè yín lálábòsí yẹn orí okọ gidi fi pè yín o, orúkọ tẹ́ ń jẹ́ gidi gan nìyẹn. Alábòsí number 1. ìdí àti túmọ̀ rèé kí n tó wá padà sọ́dọ̀ ẹlẹ́mọ̀sọ́ fúnra lára rẹ̀. ohun tí ẹlẹ́mọ̀sọ́ fẹ́ kẹ́ ẹ béèrè ńlẹ̀ ń béèrè, interview kọ́ ni wọ́n ń pè léyìí. n tó fẹ́ gbọ́ òun lẹ̀ ń sọ jáde. bẹ́nikẹ́ni bá pè yín pé ń tẹ́ni yìí sọ kò dá, wọ́n ní kó tender apology. ó wá gbé yín débẹ̀ nínú ìlànà irọ́ tó gbóná gidi. wípé àwọn kìrìsìtẹ́nì ni ò gbàgbọ́ yé bíbélì ló pe Jésù ló lè. pìrìsẹ́ńtà, màmá blọ́gà, ẹ̀ẹ́dẹ̀ pé kàn sí ẹsẹ̀ bíbélì yẹn ẹ̀ ṣe jọ ká kẹ́yìn lè bá a mọ̀ kẹ́ má bàa dá alábòsí tí wọ́n pè yín yẹn. àfìgbà tẹ́ ẹ padà jẹ́ orúkọ yẹn alábòsíàn. màmá rí alábòsí ayé àtọ̀run ní ókè mo rántí wọ́n níjọ́ tẹ́ kọ́kọ́ wá pé àmàlà lẹ kọ́kọ́ jẹ. ilé ìtẹ́ wá ìbóyá ti gúnyán fún yín. ẹ̀ẹ́dẹ̀mọ̀tẹ́ bá gúnyán ní odó fún yẹn ẹni bá jẹ́ bọ́mọdó àti odó sí lura wọn pápápá bẹ́ẹ̀ lẹ́nu rẹ̀ ó máa dún. ìbá má ṣe bẹ́ẹ̀ níbo ló gbàjọra wọn ní kẹ́ lọ yọ tẹlifíṣàn yẹn kẹ́ gbé sẹ́yìn mọ́tò. ẹni láì gbàṣẹ lọ́wọ́ ẹni tó ní ẹ sámọ̀ pẹ́lẹ́mọ̀sọ́ ló ní tẹlifíṣàn ẹ bá ń bèrè ẹlẹ́mọ̀sọ́ pé ta ni ó nà kẹ́tẹ́kẹ́tẹ́. kó fẹsẹ̀ bíbélì rẹ̀ hàn wá. bí ò bá yẹ yín náà padà lé kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn ti wà ń bẹ̀ the book of Zechariah chapter 9 verse 9. that's 700 years ní àsọtẹ́lẹ̀ yẹn ti wà kí Jésù tó dé. kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn ò ní olúwa. tó bá ní olúwa wọn à lè tú kí wọ́n sọ pé olúwa ní fi ṣe kán dẹ̀ fi wọ́n lẹ̀ kán máa lọ. ẹ hùwà alábòsí yẹn gan. ẹ wá ní Jésù ọwọ́nú gbó ọlọ́jà àgbàdo alágbàdo. ẹ pé kí ẹlẹ́mọ̀sọ́ fi hàn yín níbi tí Jésù tiẹ̀ ti fọwọ́ kàn án. Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ló ń kọjá ní Matthew 21 tí wọ́n kóòtì fún yín. ẹ̀yin náà lọ kà á. Jésù bá wọn dá sí ọ̀rọ̀ àgbàdo kò tiẹ̀ dédé àgbàdo. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ́n ya ọkà wọ́n sì ń fọwọ́ ra jẹ. Bíbélì ò pè ní àgbàdo. Jésù ò dẹ̀ fọwọ́ kàn. Ńbo lẹ ti ní point. ṣé mọ̀ pé ẹ̀dẹ̀ jẹ́ kán mú alábòsí yẹn látara yín gan. real alábòsí ni yín mà. kí wọ́n á kúrò lọ́dọ̀ tiyín. tó yẹ̀yìn ọ̀lẹ́jọ́ púpọ̀. ẹ̀yin náà ti fi stein pé Jésù ló lè níbẹ̀ yẹn. nígbà tí ò rí ẹni tó ní tó wọnú oko lóko tó sì lọ yà àgbàdo. Jésù ò fọwọ́ kan àgbàdo. alright ẹ gbàgbọ́ pé bóyá ní í ṣe àwọn kan wọ́n á ń pè yín wọ́n tó pè yín lọ́jọ́ Sunday pé kán tender apology ẹni lóhùn lè tender apology nínú interview kan ṣoṣo ètò gùn lọ lẹ ti bọ́ sọ̀rọ̀ ọmọkùnrin aládò tí wọ́n láwọn sì ń fà lọ́wọ́ kò tí ì yé ara àwọn sì ń fà á tí ò bá fi ní lọ sẹ́wọ̀n. ìkíní ó máa tender apology á lọ publish ẹ̀ jáde nínú Tribune tàbí Punch. a wá ṣe affidavit ní court póun ò ní dá sọ̀rọ̀ ẹ̀sìn mùsùlùmí mọ́. ẹjọ́ Sáládò kìí ṣe mùsùlùmí ni kò ní dá sọ̀rọ̀ mùsùlùmí mọ́. ẹ̀yin náà dé nǹkan sára káre jàre ẹlẹ́mọ̀sọ́ mo láìkí ẹ gan. ọgbọ́n inú ọlọ́gbọ́n a máa pa ọlọ́gbọ́n lára nígbà tó bá yá. díẹ̀ ló kù o máa nìṣó ọgbọ́n yẹn máa tó pa ẹ́ lára. ẹlẹ́mọ̀sọ́ ò máa nìṣó ọgbọ́n yẹn máa tó pa ẹ́ lára. tó o dojúkọ àwa bíbélì wa àti Kùránì àti bíbélì wa àti Jésù tá a gbàgbọ́ nù ẹ̀ ló dojúkọ. mo wá dá padà sọ́dọ̀ yín báyìí. ẹni tí bàbá rẹ̀ bá ti yíra mẹ́rọ̀fọ̀ tára rẹ̀ ti dọ̀tí kò ní ní ìdùnnú tó bá rásọ lára bá bọ́n mẹ́lòmíì. á wò bí ẹni pé kó da epo sí i. Ànábì mọ́mọ́ lásọ̀rí kankan lára.
èmi kọ́ mo sọ bẹ́ẹ̀, Kùránì ló pè bẹ́ẹ̀ o. Aṣọ gbèsè, ó jẹ gbèsè tó fi kú ni. Kùránì àti àdìtì ló pè bẹ́ẹ̀ o. Òun ló kan ànábì Muhammad lábùkù o. Ànábì Muhammad ó lè ní, ó jí ẹrù ẹlẹ́rù, ó jí kẹ́tẹ́kẹ́tẹ́ oní kẹ́tẹ́kẹ́tẹ́, ó jí ẹṣin ẹlẹ́ṣin, ó jí ràkúnmí oní ràkúnmí, ó tún jí pátá. Àgbọ́yélẹ̀ gbọ́, alukurani àti hadith ló pe Muhammad bẹ́ẹ̀ pé ògbólógbòó olè ọlọ́ṣà ni. Gbogbo ìwà tí ọ̀dà tó wà láyé òde òní pátápátá ara ànábì Muhammad ló ti wá. Ìpànìyàn ni o, olè jíjà ni o, àgbèrè ni o, irọ́, èpè, gbogbo ẹ̀ ní hadith àti Kùránì náà sọ pé ara ànábì Muhammad láti gẹ́ẹ̀tì gbogbo ẹ̀. Gẹ́gẹ́ sọ wípé ọmọ burúkú ni yóò pe ìyá ẹ̀ lárábìnrin, pé Jésù pe màmá ẹ̀ ní arábìnrin. A máa dúpẹ́ lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ ọba wa ń ṣe ọmọ burúkú ni Muhammad tí ó lọ fẹ́ ẹgbẹ́ ìyá rẹ̀ ní ìyàwó, tí ó lọ gbé olóṣó, tí ó lọ fẹ́ ṣúgà mọ́mì ní ìyàwó àkọ́fẹ́. Bẹ́ẹ̀ bá so lórí burúkú ọmọ ló lè ṣerú rẹ̀. Bẹ́ẹ̀ bá tún wá so lórí burúkú bàbá, a wá mú ọmọ ọdún mẹ́fà afẹ́, a bá sùn lọ́mọ ọdún mẹ́sàn-án. Christian kan ló sọ bẹ́ẹ̀ o, èmi kọ́ mo sọ bẹ́ẹ̀. Kùránì ló fi àwọn àbùkù yìí ló fi ń kan ànábì Muhammad. Èmi dẹ̀ rò pé kò yẹ kó rí bẹ́ẹ̀, kò lè jẹ́ bẹ́ẹ̀, kò tiẹ̀ lè jẹ́ bẹ́ẹ̀. Ànábì Muhammad òjíṣẹ́ Ọlọ́run kan ṣoṣo, òjíṣẹ́ Allah, not òjíṣẹ́ Ọlọ́run bá òjíṣẹ́ Allah. Ṣé kìí ṣe ẹ̀dá burúkú, bàbá burúkú ní òkè ìyàwó ọmọ rẹ̀ mọ́lẹ̀ tí ó gbà ìyàwó ọmọ rẹ̀? Kùránì ló sọ bẹ́ẹ̀ o. Kùránì ló fi àbùkù kan ànábì Muhammad o, kìí ṣe èmi o. Àgbọ́yé lẹ gbọ́ o, kẹ́ lọ gbọ́ àgbọ́yé dáadáa. Kò tí ì tán síbẹ̀ o. Kí èèyàn sọ wípé ẹni tí ó jẹ́ òjíṣẹ́ Allah tán kan tẹ̀lé ọlọ́mbòkú sùnú pósí. Ẹ rí pé kò ṣe máa gbọ́. Kéèyàn sọ pé òjíṣẹ́ Allah Muhammad ọlọ́nwọ́sọ obìnrin, aṣọ Isaac. Ṣé ẹ rí pé báwo ló ṣe gbé sí ọpọlọ? Kùránì má fa àbùkù kan ànábì Muhammad o. Àdìtì má fa àbùkù kan o. Àwọn òdè ní gbà. Àtọ́rọ̀ àmọ̀pá àbùkù ni. A ní gbà. Òjíṣẹ́ Allah lọ́nlọ́hun. A ò ní gbà. Part 2 ń bọ̀, part 3 ń bọ̀, part 4 ń bọ̀. Ẹ máa retí. Ó dìgbà náà ná ká tó fọmọ bà fọ́sùn. Mo pè gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn Kristi. Àwa là ń kànlẹ̀kùn tá à ń wá láàfíà tẹ́lẹ̀. Lẹ́nìkẹ́ni gbé lọ ilé ẹjọ́ o. Ṣùgbọ́n bí tá a dé dúró yìí, ṣé mọ̀ pé ní Palm Sunday àwọn ará bíi ẹlẹ́sìn mùsùlùmí wọ́n pa 51 ní Plateau State. Ṣé mọ̀ wípé ní ọjọ́ àjínde tí wọ́n tún ń wọ́de ní Gombe, wọ́n tún láti wá truck lọ pa àwọn ọmọlẹ́yìn Kristi. What are we waiting for? Kí là ń dúró dè báyìí? Bíjọba bá ti lóhùn ò lè dá sí, tá a bẹ̀jọba pé kálàáfíà jọba tí wọ́n ní kò ní jọba, ẹ bọ́ sí gbòòrò, ẹ ra àdìtì, ẹ ra Al-Qur'an, ẹ fọ́ wẹ́wẹ́, ẹ jẹ́ kó yí àwọn mùsùlùmí torí rẹ̀ pé, mùsùlùmí ọlọ́pọlọ pípé, mùsùlùmí torí rẹ̀ ọ̀dàrú, mùsùlùmí tí ó ya wèrè. Ẹ jẹ́ ó yé wípé ẹni tó ń tẹ̀lé apànìyàn ni. Ẹ jẹ́ ó yé wípé ẹni tó ń tẹ̀lé x-men ni. Ẹ jẹ́ ó yé wípé ẹni tó ń tẹ̀lé terrorist ni. Kó wá ṣọ́ra. Mùsùlùmí tó bá lọ́pọlọ tó gbọ́n kó ṣọ́ra. Tó bá lóhun kírun rẹ̀ kọ́dọ́gbọ́n máa kí wẹ́rẹ́wẹ́rẹ́ lábẹ́ ilé kó má jẹ́ kan kó mọ́rúgà. Aláàlọ́lọ́pàá tá a fi mú yàn, a ní sójà tá a fi mú yàn, a dẹ̀ lẹ́ni tá a fẹ́ pa. Ṣùgbọ́n a jọ tàn yẹ́bẹ́yẹ́bẹ́.
epo lẹ fẹ́ dà sí aṣọ Jésù, epo lẹ fẹ́ dà sí Bíbélì. Pẹ́rẹpẹ̀rẹ lásán máa ya lọ́rùn ànábì Muhammad. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń lérí, tẹ́ máa ń kọ́mẹ́ǹtì burúkú, ẹ lọ bá ẹlẹ́mọ̀sọ yín. Ẹlẹ́mọ̀sọ yín títí tán ó fi kú. Tó bá jẹ́ lórí ọ̀rọ̀ Jésù jalè, àwọn ọjọ́ máa ń fà ni. Bẹ́ẹ̀ dẹ̀ ló sì máa rí lóòótọ́ tí kò fi pa yín. Ẹ má mẹ́nu kúrò ńbẹ̀. Yóò dára fún wa. Ẹ wà lálàáfíà. Ẹ máa retí part 2, part 3 and part 4. Ẹlẹ́mọ̀sọ. Máa ń sọ níwájú ògbórí ẹlẹ́mọ̀sọ ń bọ̀. Máa pa kúkúrú, máa pa gógùn. Máa gbé kúkúrú lọ ilé ẹjọ́, máa gbé gígùn lọ ilé ẹjọ́. Ògbórí ẹlẹ́mọ̀sọ ń bọ̀ lọ́jọ́ kan. Ire. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run, ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ máa rí ìyanu.